wá sí àṣeyọrí. Sọlá ti ṣe tán. Allahu ni alájùlọ. Kò sẹ́nìkan tí ìjọsìn tọ́ sí àyàfi ṣìgìdì Allah. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ní orúkọ Allahu aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ sójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Jew. Àmín. Quran 9 verse 5. Nítorí náà, nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán, ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti mú wọn, níbikíbi tí ẹ bá ti bá wọn. Ẹ mú wọn, ẹ séde mọ́ wọn, kí ẹ sì bá dè wọ́n ní gbogbo ibùba. Tí wọ́n bá sì ronú pìwàdà, tí wọ́n ń kírun, tí wọ́n sì ń yọ sàká, ẹ yàgò fún wọn lójú ọ̀nà. Dájúdájú Allahu ni aláforíjì, aláàánú jùlọ. Quran 9 verse 23. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn bàbá yín àti àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ àyò tí wọ́n bá gbọ́lá fún àìgbàgbọ́ lórí ìgbàgbọ́ òdodo. Ẹnikẹ́ni tó bá mú wọn ní ọ̀rẹ́ àyò nínú yín, àwọn wọ̀nyẹn gan ni alábòsí. Quran 9 verse 111. Dájúdájú Allahu ti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn, nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra. Wọ́n ń jagun lójú ọ̀nà Allahu, wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn Allahu, wọ́n sì ń pa àwọn náà. Àdéhùn òdodo lọ́dọ̀ Allahu nínú Tọ́rà, Injil àti Kùránì, tá a sì ní ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ ju Allahu lọ. Nítorí náà, ẹ máa dunnú sí okòwò yín tí ẹ ṣe, ìyẹn dẹ̀ ni èrè jẹ́ ńlá. Quran 8 verse 12. Rántí nígbà tí Olúwa rẹ̀ fi mọ àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín. Nítorí náà, ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀. Èmi yóò ju ẹ̀rù sínú ọkàn àwọn tó ṣàìgbàgbọ́. Nítorí náà, ẹ máa gé wọn lọ́rùn, kí ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn. Láìsí rẹ̀ léyà. Quran 5 verse 33. Ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀, tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ni pé kí ẹ pa wọ́n, tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù, tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípayọ̀, tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn. Ìyẹn ni ìyẹpẹrẹ fún wọn nílé ayé, ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Quran 3 verse 161. Kò lẹ́tọ̀ọ́ fún ànábì kan láti jí mú nínú ọrọ̀ ogun síwájú kí wọ́n tó pín. Ẹnikẹ́ni tí ó bá jí ọrọ̀ ogun mú síwájú kí wọ́n tó pín, ó máa dá ohun tó jí mú nínú ọrọ̀ ogun náà padà ní ọjọ́ àjíǹde. Lẹ́yìn náà, a ó san ẹ̀mí kọ̀ọ̀kan ní ẹ̀san ohun tó ṣe níṣẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́, a ò sì ní ṣe àbòsí sí wọn. Quran 9 verse 29. Ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn, àti àwọn tí kò ṣe ní èèwọ̀ ohun tí Allahu àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀, àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn tí a fún ní tírà. Ẹ gbógun tì wọ́n títí wọn yóò máa fi ọwọ́ ara wọn san owó orí ní ẹni yẹpẹrẹ. Quran 8 verse 39. Ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́, tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu nìkan pátápátá. Nítorí náà, tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Quran 2 verse 116. A ti ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn lé yín lórí, ohun ìkórìíra sì ni fún yín. Ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan kí ohun náà sì jẹ́ oore fún yín. Ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan kí ohun náà sì jẹ́ aburú fún yín. Allahu nímọ̀, ẹ̀yin kò sì nímọ̀. Quran 2 verse 191. Ẹ pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n, kí ẹ sì lé wọn jáde kúrò níbi tí wọ́n ti lé yín jáde. Ìfòòró le ju pípa lọ. Ẹ má ṣe bá wọn jagun ní mọ́sálásí haram àgbà tí wọ́n bá ń bá yín jà nínú rẹ̀. Nítorí náà, tí wọ́n bá jà yín lógun, ẹ jà wọ́n lógun. Báyẹn ni ẹ̀san àwọn aláìgbàgbọ́. Quran 8 verse 17. Ẹ̀yin kọ́ lẹ tún pa wọ́n o. Ẹ jẹ́ ẹ mọ̀ sí àmì o. Ṣùgbọ́n Allahu ló pa wọ́n, àti pé ìwọ kọ́ ló jùkò nígbà tí ó jùkò, àmọ́ dájúdájú Allahu ló jùkò. Nítorí kí Allahu lè fi àmì wò dáadáa kan àwọn onígbàgbọ́ òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ni. Quran 4 verse 89. Wọ́n fẹ́ kí ẹ ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́, kí ẹ lè jọ ti ẹgbẹ́ kan náà. Nítorí náà,
ẹ má ṣe mú ọ̀rẹ́ ayò nínú wọn títí wọ́n fi máa kúrò nínú àìgbàgbọ́ wá sí inú Islam nítorí ẹ̀sìn Allahu. Tí wọ́n bá kẹ́yìn tí wọ́n ní àwọn ò ṣe ìsìláàmù mọ́, ẹ mú wọn kí ẹ ẹ sọ sì wọn pa. pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n, kí ẹ sì láìsí má ní ṣe ibẹ̀. mú ọ̀rẹ́ ayò tàbí olùrànlọ́wọ́ kankan nínú wọn. Quran 9 verse 123, ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ̀yin mùsùlùmí òdodo, ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́, ẹ jẹ́ kí wọ́n rí ìle koko lára yín, ẹ máa kanra mọ́ wọn, kí ẹ sì mọ̀ pé dájúdájú Allah wà pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. Allah ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi atóbi, ògo ni f'Olúwa mi atóbi, ògo ni f'Olúwa mi atóbi. Allah ló mọ àwọn tó ń sìn ín. Rabbana walakal abuku. Allah ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ, ògo ni f'Olúwa mi atóbi jùlọ, ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Allah ni alájùlọ. Allahu alákòóbá. Allah ni alájùlọ. Allahu akóṣìbérò. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ, ògo ni f'Olúwa mi atóbi jùlọ, ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Allah ni alájùlọ. Allahu akóṣìbérò. Ní orúkọ Allahu aláàánú, aláàánú jùlọ. Sìgìdì Gbogbo Kábà. ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá, aláàánú, aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa nílẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí ó ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Júù. Àmín. Quran 111, ọwọ́ àbílàábì méjèèjì ti ṣòfò, òun láì fọwọ́ náà gbé sì ní. ṣòfò. Àwọn dúkìá rẹ̀ àti àwọn ohun tó ń ṣe níṣẹ́, ìyẹn àwọn ọmọ rẹ̀ kò sì ní rọ̀ ọ́ lọ́rọ̀ níbi ìyà. Ó sì máa wọ inú iná eléjòfòfò, àti ìyàwó rẹ̀ aláàárù igi ìṣẹ́pẹ́ ẹlẹ́gùn ó máa wọná, igba ọ̀pẹ pọ̀pọ̀rán máa wà ní ọrùn rẹ̀. Quran 61, Suratul Asaf, ẹ bá ṣe àmì o. Àmín. Ohunkóhun tó wà nínú àwọn sánmọ̀ àti ohunkóhun tó wà nínú ilẹ̀ ń ṣàfọ̀mọ́ fún Allahu. Àmín. Òun sì ni alágbára ọlọ́gbọ́n. Ẹ̀yin tí ẹ Allahumma gbàgbọ́ ní àmín. òdodo, nítorí kí ni ẹ ṣe ń sọ ohun tí ẹ ò ní ṣe níṣẹ́? Ó jẹ́ ohun ìbínú tó tóbi ní ọ̀dọ̀ Allahu pé kí ẹ sọ ohun tí ẹ ní ṣe níṣẹ́. Dájúdájú Allahu fẹ́ràn àwọn tó ń jagun sí ojú ọ̀nà rẹ̀, tí wọ́n sì tò ní ọ̀wọ̀ọ̀wọ̀ bíi pé ilẹ̀ tí wọ́n lẹ̀pọ̀ mọ́ra wọn ni wọ́n. Àmín. Rántí nígbà tí ànábì Musa sọ fún ìjọ rẹ̀ pé, ẹ̀yin ìjọ mi, nítorí kí ni ẹ ò ṣe ń fi ìnira kàn mí? Ẹ sì kúkú mọ̀ pé dájúdájú òjíṣẹ́ Allahu ni èmi jẹ́ sí yín. Nígbà tí Àmín. wọ́n sì yẹ̀ kúrò níbi òdodo, Allahu yẹ ọkàn wọn, Allahu kò sì ní fi ọ̀nà mọ ìjọ òbílẹ̀jẹ́. Allahumma Rántí àmín. nígbà tí Isa ọmọ Mọ́ríàmù sọ pé, ẹ̀yin ọmọ Israel, dájúdájú èmi ni òjíṣẹ́ Allahu sí yín, mo ń fi ohun tó jẹ́ òdodo rinlẹ̀ nípa èyí tó ṣíwájú mi nínú Tọ́ra, mo sì mú Àmín. ìró ìdùnnú wá nípa òjíṣẹ́ kan tó ń bọ̀ lẹ́yìn mi, orúkọ rẹ̀ ni Àmín. Ahmad. Nígbà tí ó bá sì wá bá wọn pẹ̀lú àwọn ẹ̀rí tó yanjú, wọ́n á wí pé idán pọ́nbélé ni èyí. Ta ni Àmín. yóò ṣàbòsí tó tayọ ẹni tó dá àdápa Àyídà fún àyídà Allahu, parada. tí wọ́n sì ń pè é sínú Islam? Allahu kò sì ní fi ọ̀nà mọ ìjọ alábòsí. Àmín. Wọ́n ń gbèrò láti fi ọ̀rọ̀ ẹnu wọn pa ìmọ́lẹ̀ Allahu. Allahu Allahumma yóò sì àmín. mú ìmọ́lẹ̀ rẹ̀ tàn káàkiri àwọn aláìgbàgbọ́ ìbá àkórìíra rẹ̀. Wèrè làláyìí. Ọgbọ́dọ̀ Sọ̀díkì. Òun ni ẹni tí ó fi ìmọ̀nà àti ẹ̀sìn òdodo ìsìláàmù rẹ̀ rán òjíṣẹ́ rẹ̀ nítorí kí ó lè fi borí gbogbo ẹ̀sìn mìíràn pátápátá. Ẹ jẹ́ kí n túbẹ̀ yẹn kà. Allahu òun ni ẹni tí ó fi ìmọ̀nà àti ẹ̀sìn Islam rán òjíṣẹ́ rẹ̀ nítorí kí ó lè fi borí gbogbo ẹ̀sìn mìíràn pátápátá. Àwọn ọ̀ṣẹbọ Rongodo. ìbá àkórìíra rẹ̀. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, Àmín. ṣé kí n tọ́ka yín sí okòwò kan tí ó máa gbà yín là nínú ìyà ẹlẹ́ta eléro? Òun ni pé kí ẹ gbàgbọ́ nínú Allahu àti òjíṣẹ́ rẹ̀, Àmín. kí ẹ jagun sí ojú ọ̀nà Allahu pẹ̀lú àwọn dúkìá yín àti ẹ̀mí yín.
Allahumma amin. ìyẹn lóore jùlọ fún yín tí ó bá jẹ́ pé ẹ mọ̀. Allahu máa forí ẹ̀ṣẹ̀ yín jìn yín, ó sì máa mú yín wọ inú àwọn ọgbà ìdẹ̀ra tí àwọn odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀ àti Àmín. àwọn ibùgbé tó dára nínú àwọn ọgbà ìdẹ̀ra gbére, ìyẹn ni èrìjẹ ńlá àti nǹkan mìíràn tí ẹ tún nífẹ̀ẹ́ sí, ìyẹn aránṣẹ́ láti ọ̀dọ̀ Allahu àti ìṣẹ́gun tó súnmọ́, kí ó sì fún àwọn onígbàgbọ́ òdodo ní ìró ìdùnnú. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ jẹ́ aláránṣẹ́ fún ẹ̀sìn Allahu gẹ́gẹ́ bí Ànábì Ìsá ọmọ Mọ́ríámù ṣe sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé, ta ni ó máa ṣe ìrànlọ́wọ́ fún mi nípa ẹ̀sìn Allahu? Àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ pé, àwa ni aláránṣẹ́ fún ẹ̀sìn Allahu. Igun kan nínú àwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ ní òdodo nígbà náà, igun kan sì ṣàìgbàgbọ́ nínú rẹ̀. A sì fún àwọn tó gbàgbọ́ lágbára lórí àwọn ọ̀tá wọn, wọ́n sì di olùborí. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi atóbi. Ògo ni f'Olúwa mi atóbi. Ògo ni f'Olúwa mi atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana wa lakal abuku. Allahu ni alájùlọ. Allahu aláṣìṣe. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Allahu ni alájùlọ. Allahu aláṣìṣe. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ìkíni, àdúrà àti ohun eré jẹ́ ti Allah. Attahiyatulillahi. Ìdẹ̀ra fún ọ ìwà ànábì àti àánú Allah àti ìbùkún rẹ̀. Asakiyatulillahi. Ìdẹ̀ra fún wa àti àwọn ìránṣẹ́ Allah. Atọ́yìbátì Mo jẹ́rìí salawatulillahi. pé kò sí Ọlọ́run kan àyàfi ṣìgìdì Allah. Ayọ́ ànàbí. Àti pé mo jẹ́rìí pé Muhammadu ni ìránṣẹ́ Wà lálìbádìláì sọ́ọ̀lì iná. Àlàáfíà fún yín. Assalamu alaikum wa rahmatullahi. Àlàáfíà fún yín. Assalamu alaikum wa rahmatullahi. Allahu alákòóbá. Allahu aláṣìṣe. Allahu alákòóbá. Allahu aṣinilọ́nà. Allahu alákòóbá. Allahu báńdíìtì. Tí ogbó bá lọ wo àyà tí mo kà gbẹ̀yìn yẹn, àwọn àáfàá máa ń mú apá ibẹ̀ yẹn wá, especially torí nǹkan tí à ń ṣe yìí. Wọ́n á máa mú àyà yẹn wá lóríṣiríṣi. So mo fẹ́ padà sí ibẹ̀ yẹn wípé àwọn kan ń gbèrò láti fi ẹnu wọn pa iná Allahu, pé Allah ó dẹ̀ máa mú ìmọ́lẹ̀ rẹ̀ tàn káàkiri àwọn aláìgbàgbọ́ ìbá àkórira rẹ̀. Tẹ́ bá wo àwọn àyà yìí, àwọn àáfàá máa ń lo àwọn àyà yìí láti máa tún fi lọ́ọ̀kì àwọn èèyàn. Tẹ́ bá dẹ̀ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bì, gbogbo nǹkan tó kù ṣẹlẹ̀ nínú Kùránì kò kàn wá, àwọn lárúbáwá náà ni wọ́n ń bá wí. Tí ògbà àwọn bá dẹ̀ rí àwọn nǹkan tí mo kà ẹ́ rí níbi tí Allah ti ń sọ pé nǹkan tó ń fẹ́ ni pé kí ìsìláàmù yìí kó borí gbogbo ẹ̀sìn pátápátá, kó jẹ́ pé ìsìláàmù ni everybody máa ṣe. Tẹ́ bá dẹ̀ wo gbogbo èròǹgbà àwọn Fúlàní yẹn tó rántí rí pé ìsìláàmù wọ́n fi ń gbalẹ̀ ni, wọ́n fi ń kóyàn lẹ́rú ni. So àwọn náà ṣe ń polongo ìsìláàmù kiri pé ìjọ́kíjọ́ tó bá sọ pé la ilaha illallah ó ti jẹ́ ẹrú Fúlàní látọjọ́ yẹn. Ìjọ́ tó bá sọ pé ìsìláàmù ló fẹ́ máa ṣe ó ti di ẹrú. Torí pé Allah ìṣìgìdì ni, àwọn Fúlàní kan ń lo opportunity yẹn láti máa fi gbalẹ̀, torí Muhammadu tó dálẹ̀ náà òun náà fi ń jagun, ó fi ń gbalẹ̀ káàkiri ni. Islam kò sí fún àwọn ọmọlúàbí. Tẹ́yìn náà bá wo gbogbo àwọn àyàtà kà ẹ́ rí pé àwọn oníjàgídíjàgan ló ń ṣe Islam, àwọn olórí burúkú ló ń ṣe Islam. Lẹ́fí máa rí gbogbo àwọn tó ń pààyàn lénìí, tó ń jíyàn gbé lénìí, tó ń ṣe oríṣiríṣi nǹkan, Kùránì ni wọ́n ń tẹ̀lé o. Àwọn kan máa ní kò rí bẹ́ẹ̀, nǹkan tó ń sọ kọ́ nìyẹn. Ẹ rí àwọn kan máa ní jihad, ká struggle ló ń jẹ́ bẹ́ẹ̀. Irọ́, ẹ má dá wọn lóhùn. Ká jagun pẹ̀lú dúkìá wa àti ẹ̀mí wa. Ó wà nínú àyà tí mo kà yìí náà, Suratul Asaf verse 61 láti verse 10 dé 12. Ó ní, ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ṣé kí n tọ́ka yín sí okòwò kan tó máa gbà yín là nínú ìyà ẹlẹ́ta ẹlẹ́ro? Allah àti Muhammadu ń sọ fáwọn mùsùlùmí pé tó bá mọ̀ ìpé ṣé kí n kọ́ ẹ ní business kan tó máa sáré ṣe, tó yẹ pé tó bá ṣe kò ní jẹ́ kó wọná, ò bá jalè, ò bá ṣe oríṣiríṣi nǹkan, business yìí tó bá ti ṣe kò ní jẹ́ kó wọná. Tó túmọ̀ sí pé ẹ̀sìn yìí wọ́n dálẹ̀ láti máa fi dàlúrú ni. Ó wá tẹ̀síwájú, kí wá ní business náà tá Allah ní kóhun kọ́ àwọn mùsùlùmí tí kò ní jẹ́ kán wọná. Ó ní ìyẹn ni pé alákọ̀ọ́kọ́ kó gbàgbọ́ nínú Allah àti òjíṣẹ́, pé la ilaha illallah Muhammadu Rasulullah, kó o dẹ̀ ṣe jihad, kó o jagun sí ojú ọ̀nà Allahu
pẹ̀lú àwọn dúkìá ẹ gbogbo owó tó bá ní kó máa fi rányàn lẹ́wọ̀n kó máa fi bà tèèyàn jẹ́ kó máa fi pààyàn pé ẹni yóò sọ̀rọ̀ Islam ẹ pa ẹni yóò ṣe nǹkan tí ò dáa Islam lè bàjẹ́ ẹ̀rí ń gbàdá lágalamba tó sáré tó lo ọmọ ìfẹ́ bà Islam jẹ́ wọ́n sáré pa jáde jihad ni wọ́n ń ṣe àwọn tó bá ní mùsùlùmí tí ò tí pààyàn kò tí rówó gan ni o bọ́n ṣe wà yẹn tí wọ́n bá rí alágalamba tí wọ́n tó kù àwọn àtàlágalamba tí ojú pa fèrè tó dẹ̀ níbọn wọn pa so ẹ̀sìn Islam ó ń kọ́ wọn pé kán máa pààyàn shortcut to paradise to Islamic paradise òun ni pé kí wọ́n gbàgbọ́ inú Allah àti òjíṣẹ́ kí wọ́n dẹ̀ máa pààyàn kí wọ́n máa fi dúkìá wọn àti ẹ̀mí wọn kí wọ́n máa fi jagun sí ojú ọ̀nà Allah ọ̀nà òun dẹ̀ ló fẹ́ fi dúkìá ìjagun òun náà ní pé tó bá ní dátà kó máa fi ṣe jihad kiri orí internet tó bá tún lówó kó máa fowó ẹran yàn lẹ́wọ̀n pé àwọn èèyàn ó ba Islam jẹ́ gbé bó ṣe gbé tani Ọlọ́run jihad ni wọ́n ṣe òkè tó bá nágbára àti pa nígbé òkè àwọn mùsùlùmí yẹn àwọn kírísítẹ̀n yẹn ló wà ní ṣọ́ọ̀ṣì yẹn ọ̀tá ìsìláàmù ni wọn ó yẹ ìjà wọbẹ̀ ó yẹ wọbẹ̀ ó yẹ ẹ̀kọ́ gbó wọn ẹ jí wọn gbé ẹ lọ pa wọn jihad ni so nǹkan tí Allah àti Muhammadu tó sọ fáwọn mùsùlùmí òun ni àwọn agbésùnmọ̀mí yẹn ń ṣe àwọn gangan ni the real Islam àwọn kan wọ́n ń ṣe jihad wọn pẹ̀lú internet wọ́n fi ń parọ́ fáwọn èèyàn bí Islam lọ́nà ìnàdínà ìdàláyé al-Islam dájúdájú ẹ̀sìn kan tí Allah máa gbà bẹ́ẹ̀ ni ẹ̀sìn kan tí Allah máa gbà lọ́wọ́ yín òun ni Islam torí pé lórí burúkú ni Allah òun ló dá Islam lẹ̀ àmọ́ Ọlọ́run Olódùmarè kò nẹ́sìn kankan gbà lọ́wọ́ yín Ọlọ́run Olódùmarè ò nẹ́sìn tí a bá ti mọ àwọn nǹkan yìí tá a ti mọ̀ pé Allah òun ló nẹ́sìn Ọlọ́run ò nẹ́sìn Allah tó nẹ́sìn ìṣìgidi ni wọ́n dálẹ̀ láti máa fi gbalẹ̀ ni gbogbo yín bá lẹ̀ máa fi Islam lẹ̀ irọ́ lásán àtijọ́ tá a ti ń sọ̀rọ̀ òkè ṣáfẹ́ sọ pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí láti jọ́ yìí for many years now tá a ti ń sọ̀rọ̀ yìí ṣe fẹ́ sọ pé tí Allah di kò gbọ́ ni ṣe bó mọ̀ páwọn kan sọ òdodo wọn ba àti tú àṣírí Islam kí lè tá Allah ò ṣe nǹkan kan ìdí ni pé Allah ò lè ṣe nǹkan kan ṣìgìdì lásán ni ẹ̀yin èèyàn wa tẹ́ wà nílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́ ń fọ́ torí pé àwọn àfáà ti kó yín láyà jẹ ẹ̀ ń bẹ̀rù irọ́ ẹ má bẹ̀rù kò sí nǹkan kan mọ́ akíní wá Allah ò lè ṣe nǹkan kan ṣìgìdì lásán ni ló fi jẹ́ pé ló fi ń instruct àwọn èèyàn pé kán máa jà fún òun lọ́ fi ń pààyàn lọ́ fi ń ṣe oríṣiríṣi nǹkan torí pé Allah tá bá sọ pé the most useless deity Allah ni kò lè ṣe anything kò sọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ kò gbọ́ gbogbo nǹkan tá à ń sọ nípa Allah yìí Allah ò gbọ́ Allah ò mọ̀ àwọn wèrè tó ń ṣe jihad ni wọ́n ń jà fún Allah Allah ò lè ṣe nǹkan kan so ẹ má fọ ẹ fi Islam lẹ̀ ẹ ní láti máa kírun ẹ ní láti máa yan sàká ẹ ní láti lọ sí àjì wọ́n gbé yín mọ́ra ní irọ́ lásán ni ìwọ tó bá ti ṣe Islam ó kò parun ni ó fẹ́ lọ bá ayé òun fi ọwọ́ ara ẹgbẹ́ kóòtò ibi tí wọ́n máa sin ìwọ àtàwọn ọmọ ẹ sí ni torí tí wọ́n bá lọ gbogbo àwọn ọmọ ẹ náà máa padà wá pa bọ́ ṣe wọ́n kọ́ fi kẹ́ lọ gbá kínní kan pé Islam ti conquer wọn ní north ṣe understand and the north wọ́n ní population yẹn tí ilẹ̀ Yorùbá tí Nàìjíríà ò bá pín àwọn ará north wọ́n sì máa wá yalù wá ẹ má fọ fat mo ń sọ fún yín wọ́n sì máa invade wọ́n ti ń invade wá díẹ̀díẹ̀ o wọ́n fẹ́ kí wàhálà yẹn bẹ̀rẹ̀ láti within láti ọ̀dọ̀ wa gangan wọ́n ti fẹ́ kó bẹ̀rẹ̀ bọ̀ wọ́n sì máa yalù wá wọ́n ti yalù wá wọ́n ti ń pààyàn káàkiri so ìmọ̀ràn mi ni pé ẹ lọ dira ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá nǹkan tó dáa jù náà ni pé tí ìran Yorùbá bá dá dúró òun la lè fi borí ogun yìí àmọ́ báyìí àárín ọ̀tá la wa o gbogbo àwọn wọ́n ti surround wa everywhere ẹ lọ dira o ẹ má dá wọn lóhùn pé wọ́n ní kẹ́ má ṣoògùn irọ́ ni o ẹ padà sílé yín nǹkan tó bá ń ṣe ń lé yín ni kẹ́ lọ máa ṣe Islam kò sí nǹkan tó wá ọ́fà wa ó wá báyé àwọn ọmọ Yorùbá jẹ́ ni so mo sọ yìí mo dúró ẹ kí á gbé àwọn àlejò wa sókè so olówó Èkó sẹ́yìn náà ní ẹni àfikún ṣolówó Èkó wà ń bẹ̀ so Amadélékè ẹ máa bọ̀ padà lókè so Mr. Oríyọmí ok ẹ kí n béèrè ọmọ òṣè pààrọ̀ ẹ̀tàn mike ọmọ òṣè pààrọ̀ ẹ̀tàn mike alright bá a ṣe kírun ní èdè Yorùbá yìí ọmọ òṣè pààrọ̀ ara yín ni mo jẹ́ o. mo mọ̀ bá a ṣe kírun ní èdè Yorùbá yìí ẹ jẹ́ ká wò pé ẹ jẹ́ mùsùlùmí wọ́n wá kírun báyìí ní èdè Yorùbá ẹ wá gbọ́ nǹkan tó ń sọ yékéyéké gbọ́ nǹkan tí mo kà yìí ni wọ́n kà fún yín lórí ìrun kí lẹ máa ṣe. màá ní kára máa sọ pa wọn lẹ́yìn kọ̀ọ̀kan ni. so tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe Islam yẹn kò ń ṣẹjọ́ wọn ò mọ nǹkan tó ń ṣe ẹni tó bá mọ Islam kò ní ṣe Islam olórí burúkú ló ń ṣe Islam torí ẹ lè máa gbọ́ pé ẹ pa wọn ẹ yalù wọn ẹ bẹ́ wọn lórí Allah sọ́ńbì kan pé ẹ lọ pa wọn ó tún wá sọ́ńbò mi pé ẹ̀yin kọ́ lẹ pa wọn òun Allah lòun pa wọn
ẹ̀yin kọ́ lẹ jùkò ńgbà tẹ jùkò òun àlá lòun jùkò so ẹ ti mọ̀ pé àlá yẹn olórí burúkú ni kò mọ nǹkan tó ń ṣe so bí àárín yẹn bí ó ṣe jẹ́ Mr. Oríyọmí ẹ̀yin náà tán máa ká lè gbé àwọn èèyàn wá sókè. ẹ wo ọlọ́run jò dáa fún yín àdúrà ó máa gbà adúpẹ́ ibi tá a ti bẹ̀rẹ̀ adúpẹ́ ibi tá a bá dé ojú àwọn èèyàn dẹ̀ ti ń ṣí gbogbo last year this time of last year programu yìí 300 ló máa ń wà ìgbà míì 250 agídí ló fi ń wọ 400 ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé for the past 1 or 2 months ń sìn mo ti ń wo 1000 ń wọ 700 agbára ọlọ́run á jù bẹ́ẹ̀ lọ ojú àwọn èèyàn wa ti ń là ojú wọn ti ń là èmi gan fúnra mi gan ó ní iye ogun táwa náà fèsì back home ó ní iye threat tó máa ń threat wa online irú gbogbo post ẹ máa post sí Facebook ní ta máa ń share ẹ inú wa ti máa download ti máa post káàkiri so àwọn àfa ìgbẹ̀gbẹ́ lé wa àìkúlé lé wa ó tẹ̀ ní ìtọ́ pè mí tó ní ìgbà tá ti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn tá bá ti mọ̀ wá ti mọ̀ ká má polówó ẹ̀ síta onírọ̀ nǹkan tí ń bá mọ̀ tó máa ṣẹgbẹ́ mi láǹfààní ẹ̀jẹ̀ ń sọ síta kí ó kókó ṣe everybody láǹfààní so adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín ṣèyíkì wa àtẹ̀yìn dọ̀kítúrù wa ẹ̀yìn sáwọn dọ̀kítúrù kan tó lè kẹjẹ́ lábẹ́rẹ́ at least abẹ́rẹ́ tẹ̀yìn ń gún wa yìí ọpọlọ wa ń ṣí dáadáa so ẹ ṣé mo dúpẹ́ o àmì olówó èkó mò ń gbádùn lábàáyé yẹn ẹ máa jù fún wọn orí wọn yìí ni náà ní wèrè àwa lẹ́yìn yín ti yẹ yín so àdúrà gbọ́ àgbàlagbàdà ọlọ́run ẹ ṣé o. jazakumulai haira. olówó èkó Yakum. ẹ kalẹ́. ẹgbọ́n sókè à ń gbọ́ yín àkànbí ẹ lè bá mi má bá wọn sọ̀rọ̀ mò ń ṣe nǹkan ni ẹgbọ́n sókè. ẹ kalẹ́ o brọ́dà mi. ẹ kalẹ́ sà olówó èkó. ẹ lẹ́ o ẹ kújọ́ mẹ́ta. ìjọkọ pẹ̀lú àdẹ̀kù iṣẹ́ ìlú o ọlọ́run máa gbé yín lékè o. àṣẹ o. àní ṣe lásán o mo kí ọba lọmọ náà mo kí gbogbo wọn àánú ibi tá a wà yín náà ẹ wò ó ẹgbẹ́ dálé mi wà mo dẹ̀ ti ń fẹ́ láti ẹ̀ ti wọ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ dá kó wọn jọ láwà àwọn èèyàn pàápàá nílé mi pàápàá wọ́n ti ń rí mi gẹ́gẹ́ bí ní pé mi ò rí nǹkan kan àwọn ọmọ pàápàá mo ti kó wọn tí mo jẹ́ kọ́kọ́ ti kó wọn kúrò nílé kéwù mo ti sọ fún ìyàwó mi mi ò gbọ́dọ̀ rí wọn níbì kankan ó pè mí kán lọ kọ́ṣẹ́ ọ̀kan lọ sí computer school kò sí nǹkan kan tí ó wà ńbẹ̀. ṣé wàá rí bẹ́ẹ̀ ṣe kó wọn kúrò nílé kéwù yẹn wọ́n ní bí ní ò bá àbí tí ní ò bá tán lọ́wọ́ tí ní ò bá tán lọ́wọ́ ẹ̀jọ̀ kí àbí gbà kan. bẹ́ẹ̀ni. òwe yẹn gangan ni mo fẹ́ lò ọwọ́ kì í pẹ́ ní sáà kéèké òun ni mo fẹ́ lò so bẹ́ẹ̀ ṣe kó wọn kúrò nílé kéwù yẹn ẹ sì ti wábì kan lọ fi wọ́n sí kó bá dàbí pé tó bá lọ sí skul tó bá dé táwọn yòókù bá lọ sí ilé kéwù àwọn òbí kọ̀ọ̀kan lọ ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ọmọdé wọ́n máa ń láìkì bí tí wọ́n ti lè ṣeré ẹ understand ẹ wo iṣẹ́ tó bá nǹkan tó bá láìkì láti ṣe tó bá ti dàgbà ní o ó yé mi tó bá ti dàgbà anything tí mọ́mì wọn bá ń ṣe kò bá jù káwọn ọmọ bá ti skul nìkan bá mọ́mì wọn ní ṣọ́ọ̀bù business tí mọ́mì wọn bá ti kọ́ mọ̀ nípa ẹ̀ tó ọba tẹ̀ bá wá ní alternative way bí fún o ó ti di block òun àwọn ọmọ yẹn ò sì ní dùn so ẹ̀yìn tí fi wọ́n mọ̀nà tó bá wà òkè jẹ́ pé lẹ́sìn náà lè bá fẹ́ fi wọ́n sí ni ẹ lọ fi wọ́n sí lẹ́sìn gidi tí ó ṣe lẹ́sìn náà wọ́n máa kọ́ wọn ní ẹ̀sìn. bẹ́ẹ̀ ni ẹ wo àwọn obìnrin náà ni ẹ mọ̀ pé ìyàwó mi ó rí mi gẹ́gẹ́ bí ní pé kí ló ń ṣe lé ní pé ọtí ẹ̀ máa bá àgbọ̀tí ẹ mọ̀ ọkùnrin náà ló lórí kíní èmi ṣáà ti bá a fà ní pé tí bá ń play báyìí nínú ilé ó máa ń wò mí báyìí ni gbogbo máa ń download ni gbogbo ẹ máa ń sọ fáwọn èèyàn níbi iṣẹ́ mi pàápàá lórí iṣẹ́ ìjọba èmi ṣe ibi iṣẹ́ wọn máa ń wò mí gẹ́gẹ́ bí ní pé irọ́ ni ẹ lọ ká kíní yìí orí àwọn èèyàn ti dé ọta wọn ti dé ọpọlọ àwọn èèyàn ẹgbẹ́ mọ́ṣáláṣí báyìí nílé mi wà tó bá ń sọ báyìí ẹ̀rín kan máa ń pa mí ni mo kàn máa ń pòṣe ní pé irú rádaràda báwo ni àwọn èèyàn ń sọ yìí irú rádaràda ẹ wo nǹkan tí mi tiẹ̀ fẹ́ ṣe fún wọn nísìnyí ìyàwó mi wà lómi sọ pé àwọn kọ́ ló máa sọ ọmọ lórúkọ mi ò tiẹ̀ lè gbà gbogbo yìí tá a ti sọ tẹ́lẹ̀ tá a mọ̀ tó mọ ẹ̀yẹn. ṣé mọ lórí ọmọ kíkó yẹn ṣe mọ advice tí màá fún yín. bẹ́ẹ̀ni. torí a ní fẹ́ kí ilé yín ó dàrú ẹ understand. tíyàwó yín bó ṣe bíyàwó yín ṣe wà nínú oyún kọ́ lọ́hùn ojú kọ́ gúnlé ayọ̀. so bẹ́ẹ̀ tíjọ́ wà yẹn ẹ̀yin náà ni olùrànlọ́wọ́ ara yín gẹ́gẹ́ bí lọ́kọláya. bẹ́ẹ̀ni. ẹ pè ìyàwó yín síbí Yorùbá ní ìyàwó yín náà. Yorùbá ni. ẹ pè orúkọ wo ló like láti fún ọmọ tó jẹ́ orúkọ Yorùbá èyí tó yín náà bá like ẹ máa fún ọmọ yín
so tó bá ti níyàwó yín bá ti bímọ lọ́sípítù orúkọ yẹn ti wà nínú birth certificate rẹ̀ already so ẹ nídìí láti pe àáfà ẹ nídìí láti pe anybody owó tẹ máa fi pe àwọn àáfà yẹn ẹ fi ránjẹ sílé fún ìyàwó yín èyí tó bá kù ẹ fi kún business yẹ kí iṣẹ́ tòun náà máa tẹ̀síwájú after about bíi 40 days tó bá lè tóògùn ẹ ti lé so bẹ́ẹ̀ni ẹ promote family yín ni ẹ nídìí bẹ́ẹ̀ni láti fẹ́ anybody lówó ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ fún yín ni pé ẹ̀yin lè wò ó pé mo ń gbọ́ yín sà ẹ̀yin lè wò ó pé bóyá kẹ́ pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá bí àwọn bàbá bẹ́ẹ̀ni yìí kọ́ wá sorúkọ ọmọ fún yín bẹ́ẹ̀ ó lè dìjà láàrin àtìyàwó yín ẹ fọgbọ́n ṣe ó kẹ́fí di lè fẹ́ dandan pé everything ti wà right ẹ understand ó so yé ẹni mi gbèsè tó bá gbé ọ̀pọ̀ ẹ wo gbogbo nǹkan tí à ń mọ bọ́lá Ọlọ́run máa kọ́ wa because èmi bí ṣe wà èmi ò ń ṣe ọmọ àlè ilẹ̀ Yorùbá ọmọ àlè ló máa fọwọ́ júwe nǹkan tí ò bá da nìyẹn máa ń fọwọ́ bò ó ní bọ́ bẹ́ẹ̀ bàbá ni bó jẹ́ ìyá mi àti bàbá mi ìyá tèmi ni bó jẹ́ bàbá mi náà ló máa jókòó síwájú tó máa sọ ọmọ lórúkọ àsìkò ti tó láti máa gbé nǹkan wa lárugẹ kò sí nǹkan exactly. tí ò da kò dẹ̀ sí nǹkan tó da àwọn ẹyẹ náà tán ẹlẹ́sẹ̀ yẹn náà is a very good idea so bàbá ìyàwó gbogbo yín ìyá ìyàwó yín bẹ́ẹ̀ pẹ̀lú ni àwọn pẹ́rẹ́ǹtì tẹ̀yìn náà ẹ lè bẹ́ẹ̀ pè ni wọ́n jókòó so èmi kí jẹ́ wọ́n súre fọ́mọ ó ti tán nǹkan tẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ ni nìyẹn ẹ ti fọ́mọ lórúkọ lọ́sípítù èmi náà oyún ẹ ti wà ní bẹ́ẹ̀ sàfisikẹ́tì ẹ̀ so kọ́ máa no pè wá story ní kọ́kọ́rọ́ Muftaudeen kọ́kọ́rọ́ ẹ mọ oríṣiríṣi àwọn atrocity náà tiẹ̀ ti kọ́ fi máa pè yín ní kọ̀mẹ́ǹtì wa rúlà kọ́kọ́rọ́ rúlà aṣẹ́wó nǹkan kan stuff like that ẹ mọ kí ni sọdíkì ẹ kọ́ máa pọmọ ní sọdíkì ọ̀rẹ́ mi àbókí ó máa ń irritate mi bọ̀tán àwọn èèyàn Ọlọ́run á jẹ́ kí gbogbo wa kan gbà bọ̀dé ilé tèmi èmi àbúrò mi kan tiẹ̀ wà tó kéwu tó bá yẹ pé mi ò mọ̀ bí ó wà nílé ó ní rọ́ ni but mi ò mọ̀ bí ó wà nílé ó ní rọ́ ni but mi ò ní rògbò wà nílé nígbè kó tiẹ̀ but bí i next week màá ti sọ fún ní pé kó máa bọ̀ ní program yìí òun náà máa ń bí mi pé òun mọ nǹkan èmi dẹ̀ ti sọ fún báwo ló ń ṣe máa sọ pé kéèyàn máa pààyàn nínú Quran níbi ó iṣẹ́ fọ́ papọ̀ nìgan wọ́n máa ń rí mi gẹ́gẹ́ bí ní pé irọ́ ni pé ẹni èṣù ni kó máa wọlé kí ló ń jẹ́ iná wo kí ló ń jẹ́ kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní irọ́ ni ẹ mọ̀ oríṣiríṣi ẹ mọ̀ nǹkan tán àfa tán ti sọ fún wa nínú bọ̀dé mi náà àti ilẹ̀ lèmi ò ti ń gbà tí wọn náà because èmi bí ní pé gbogbo kinní yìí kò sí nǹkan kan ń bẹ̀ kò sí nǹkan kan ń bẹ̀ ẹ wọ́n yẹn ń para wọn ní north ẹ wọ́n yẹn ń para wọn ní Kwara kò sí nǹkan kan Ọlọ́run ṣàánú wa a dúpẹ́ fún yín bọ̀dé nǹkan tẹ́mi kan lè rò ẹ ṣáà fọgbọ́n ṣe tí ẹ̀yẹn náà àwa náà ń ṣe ọmọ kékeré ìyàwó nǹkan tá a bá fẹ́ náà òun náà mi ò fẹ́ níbi mọ́ṣáláṣí kò yẹ pé mi náà ń lọ mi ò ń kírun tẹ́lẹ̀ náà but àwa kan bìnrin mi kí ni ìgbà tí mo ti rí èmi ò ń kírun tẹ́lẹ̀ dípò máa so bóyá wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí sí náà mi ò gé àbá tèmi náà kò ń ṣe ẹni tó láìkẹ́ ẹ̀sìn tó bẹ́ẹ̀ náà ẹ mọ̀ nǹkan ìbílẹ̀ làwọn náà máa ń ṣe nǹkan ìdílé wa ká lọ sábẹ́òkúta ọmọ abẹ́òkúta lè ní so èmi ò gbogbo yẹn ni òun ṣe kókó ẹni tó bá ń bẹ̀rù ni gbàdé òun ṣe nǹkan tí ò da nǹkan tó ń bàbá ti ń ṣe ni tó di ni pé wọ́n bẹ̀rẹ̀ sí lọ́n fi irọ́ gba ìbùkún so àwọn ọmọdé ti jí ní ìsìn nǹkan tí ó bá da ni wọ́n máa háìdì nǹkan tó bá da kọ́ ọ̀nà wò ká wo sí yàtọ̀ síra wọn aláyà ti dájà mọ̀ a máa pe orógbó obì adùn oyin ẹ mọ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tó yẹ pé èdè yẹn ìwọ náà inú ẹ máa dùn ẹ wo mo ti sọ mú orí kì mí papọ̀ àwọn máa bẹ̀rẹ̀ sí kì í ta ìdílé wa ta ti wá wọ́n mọ̀ sódà àwọn ọmọ náà mọ ibi tán ti wá àwọn àfáà yẹn ti fẹ́ gba gbogbo kinní yẹn lọ́wọ́ wa àwọn ọmọ òmórí kì wọ́n mọ́ àmọ́ ibi tá a ti wá ẹlòmíà máa ní ọmọ ilébo náà ní Abẹ́òkúta ọmọ ìdílé kò mọ́ gbàdéjẹ́ gbogbo ẹ̀ náà àmọ́ lẹ́yìn kakàn àfáà kan sọmọ lórúkọ kan máa bá ríkà ẹ mọ oríṣiríṣi wọn tún fi wá gbowó kọ́bọ̀ ní gbogbo yẹn èmi ń tèmi o kò mi ò mẹ́lò mí o nǹkan tí mo ti ń inú mi dùn ní pé mo wọlé lé ní mo ti ń wá mi ṣe fẹ́ ṣáà sọ ẹ̀dẹ̀ bá mi kí ẹ̀gbọ́n mi Koko Zaria àwọn yẹn àwọn tó train àwa náà nìyẹn láti sọ lọ làwa ti jọ wà gbogbo wa yẹn àwọn tó train tó bá wà ń bẹ̀ kó máa gbọ́ nílé mayor àwọn ọ̀gá wa nìyẹn àwọn tó train wa láti kékeré nìyẹn nǹkan inú mi dùn bí mi náà ṣe ti kúrò níbi tí kinní ti wà ọlọ́run ti ṣe so inú mi dùn gidi gan ni pé mo wọlé lénìí so olówó Èkó ẹ wò gbogbo èpè tán bá máa ṣẹ́ tí wọ́n ló máa jẹ́ o
èpè ò lè mẹ́nì kankan nítorí pé àwọn náà ò ní ròyìn pé ọmọ kéékèèké náà lè bọ́ síta láti máa sọ àwọn bàbá yẹn wọ́n ti wò ní pé wò ẹ́ ṣáà fi wọ́n lẹ̀ àwọn bàbá mi pàápàá ní fi wọ́n lẹ̀ má yẹ kán pẹ́ o ìgbà bẹ̀rẹ̀ sí pílẹ̀ gíní má yẹ kán pẹ́ wọ́n á ti mọ ìsìlámù gẹ́gẹ́ bí ẹ̀sìn apààyàn. àbí ní má yẹ kán pẹ́ ibi tó ti ń rówó ni ìwọ náà lè gbà ibi tó ti ń rówó kán wá dín iná bẹ̀ ìwọ ṣáà fi wọ́n lẹ̀ wọ́n máa wò ó tí wọ́n tó bá yá oníkálùkù wọn wá ṣáà mọ̀ èmi náà ṣáà wẹ̀ mọ̀ bàbá èèyàn gbọ́dọ̀ tèmi ṣáà máa bọ̀ tèmi ò kí ni ẹ máa ń rí tèmi tó bá ń sọ ọmọ kan máa ń wò ní pé ẹ wo àwọn pípú yìí báwọn àwọn èèyàn ṣe gbọ́n bá ìyàwó mi máa sọ. bẹ́yìn ṣe já nínú àdúgbò yín yẹn ẹ tún máa rẹ́ lómi náà tó náà máa wake up ńjọ́ kan ẹ ti di méjì nìyẹn ẹ tún máa rẹ́ lómi náà tó máa wake up tẹ bá ti ń pé mẹ́ta tẹ ti ń pé mẹ́rin tẹ ti ń pé márùn-ún ẹ̀yin náà tí yóò di grand nìyẹn bọ̀ tẹ́yìn nìkan bá ríra yín ẹ fi sùúrù ṣe. bẹ́ẹ̀ni ẹka lé ìyá mi ẹ mọ ó kàn wẹ́n tó fẹ́ bọ́ ta tán ni. ẹ ṣe Mr. Dauda ok sir ó dá sir ok sir. ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o. ẹ lẹ́ o. Ọlọ́run gbọ́ inú program yìí ṣẹ́rí ìgbà tí mo wà ní school ní University of Ibadan ṣẹ́gbọ́ mo bẹ̀rẹ̀ Islam as a because inú ẹ̀sìn tí àwọn àfáà ló sọ mí lórúkọ so ìgbà tí mo wá ṣe tí mo ń practice ẹ̀sìn yẹn nǹkan tí àwọn jíìnù ẹ̀sìn yìí fi ojú mi rí ẹ mọ̀ pé normally ibi tí mi ti wá wọ́n ní wọ́n máa ti kí àmì tó bí wọ́n ti jíṣẹ́ fún un pé mo jẹ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ omi ṣẹ́gẹ́tì ìgbà yẹn mo mọ̀ pé àṣà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ omi wọn ò gbúdọ̀ súnmọ́ ẹ̀sìn yẹn because ọmọ tó bá wá láti irú nature bẹ́ẹ̀ yẹn kó wá lọ máa ṣe ẹ̀sìn tó jáde láti ilé aṣálẹ̀ that's number one. Number two nǹkan tí ojú mi rí pẹ̀lú àwọn jeans tí n bá wá bẹ́ẹ̀ ni àwọn jeans yẹn tí kíní yẹn bá attack mi lóru báyìí màá fẹ́ ka kùrìsíù àwọn mi dẹ̀ máa lọ tí bá fẹ́ ka kùrìsíù aláwọ̀ láìláìláwọ̀ ayélujára yóò àwọn mi máa lọ mi nílẹ̀ sọ máa díjú máa àwọn mi dẹ̀ máa lọ honest ọ̀rọ̀ yìí kò ń ṣe pé kíní o mo kíní yẹn fi ìyà èsì yẹn mo rí ṣége mo kọ́ ṣáláwọ̀ nù èmi tí mo wọlé jẹ́ káwọn èèyàn gọ́rùn bóyá ọmọ lárúbá gbọ́ngàn ni mi láti jẹ́ ló pọ̀pọ̀ mo di ẹ wò títí táwọn mi ń ṣí báyìí ẹ wò ìgbà yẹn mo ṣe ń rí gbogbo ẹni pé abájọ so lẹ́kàn nígbà tí wọ́n lọ bá àwọn amir because mo join MSN mo dẹ̀ gbẹ ṣùgbọ́n díẹ̀ lókù kan gíngín gba ní kọ́ọ̀bù mo wá join MSN mo wá lọ bá amir pé kíní kò yé mi bí mo ṣe ń sọ àwọn kan ń dààmú mi lójú àlá wọn lọ ní pé kí ló tẹ̀ náà ní kí n tún máa borí sí tọ́ ìgbà tó wá yá ṣá lọ́ wá ní kí n máa ka ó jà lórí fífi kí n máa ka jean sóràtù lè jean pé kí n máa ka sóràtù jean àṣé jean mo ṣáà rí pé ìgbà tí mò ń kà àfi ìgbà tó bá ń kí orí kí fáwọn jean ni ẹ mọ̀ pé normally kéèyàn bá fẹ́ banish kan wọ́n máa gégùn fún ṣẹ́gẹ̀t wọ́n kí jean lórí kí ni tẹ́ bá ka sóràtù jean bí ìgbà tó bá ń kí àwọn jíìnì gan gbà pé aláwọ̀ gangan ọ̀gá wọn bá sálẹ̀ wọn. ms ẹmọ sóràtù lè jíìn. kọ́kà oríkì wọn ló ń kí nínú ìwé yẹn ní sóràtù lè jíìn. ẹ wo àwọn pípọ̀ yẹn yóò jẹ́ ní ọmọ kan tó mú wá sí mọ́ọ̀sì fún rúkìá ìgbà tí jíìnì yẹn ń wà láwọn ọmọ yẹn because jíìnì yẹn ó bí sọ́ọ̀bù ọmọ yẹn gan ó fẹ́ ó bẹ̀rẹ̀ tó olóòrùn máa fẹ́ sísà yẹn ìgbà tó ṣàn kéwù yẹn sísá rẹ létí jíìnì yẹn wá ti ẹnu gẹ́ yẹn sọ̀rọ̀ ó ní I have known this woman 3,000 years before you were born wọn a máa ké súrà láti deliver sísá jíìnì a máa ṣáájú ẹni yẹn ké pé kí ló ń kà kí ni ò mọ̀ lọ́sọ̀ mi ìṣẹ̀wá mọ̀ pé àwọn jíìnì kan wà tó jẹ́ pé àwọn gan ń ṣe ẹ̀sìn Islam yìí kò ń ṣe èèyàn nìkan lọ́dọ̀ àti àwọn èèyàn náà ní kọ́ máa fà sí àwọn jíìnì wà nínú ẹ̀ they work with jíìnì tó ní mo ṣe wá rí i pé abájọ tó jẹ́ pé àwọn adúláwọ̀ tá à ń ṣe ẹ̀sìn yẹn most of àwọn adúláwọ̀ tó ń ṣe ẹ̀sìn yẹn kó tó lè ṣàṣeyọrí wọ́n máa ń mú ṣẹ̀ṣe wọn ni tẹ bá rí àwọn àáfà tó ní owó tó ní tó ń lọ́lá tó ń jẹ́ èèyàn wọ́n ti mú ṣẹ̀ṣe wọ́n ti dọ́gbọ́n sí i even gba àwọn amir of the whole Ọ̀yọ́ state sínú amir òun náà ń dọ́gbọ́n sí i kọ́sìgbà tó tẹ̀ tó sún náà fẹ́fẹ́ mi nǹkan kan ni mo mọ̀ pé àṣẹ ìwò ṣerú nǹkan báyìí faculty dean faculty is a lecturer in Arabic and Islamic studies mi ì lè parọ́ fún yín wọ́n ní ẹni tó máa ń borí fún every 3 months. ẹ dẹ̀ fi ń bojú pé. ẹ ló ìyá wa ẹ ló ìyá wa níbí báyìí àwọn máa ń sọ̀rọ̀ pẹ̀lẹ́rì ni so ṣe ní fídíò bí tó ti wọ́n ń borí fáwọn àǹfààní yẹn dání. àbí ọ̀rọ̀ tí mo sọ yìí fún bíi 10 years ago ni mo ti parí school láti 10 years ago
Okay, okay. 10 years ago mo ti parí school, gbogbo experience mi as a student, as a Muslim student ní school ni mò ń sọ yìí. So mo kí ni yẹn wọ́n Elédùmarè mo fi ṣe ẹlẹ́rìí. Ẹni tó dá mi sáyé mo fi ṣe ẹlẹ́rìí. Ṣé ní ìgbà tí mò ń gbọ́ òun ní abájọ, even gan ní ó ní course kan tá a yá ní Arabic and Islamic studies ní fún divorce. Wọ́n ní tọkùnrin bá ti sọ wípé tọkùnrin bá ti sọ níyàwó ẹ̀ pé you are like my mother's back. Pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó burú ni pé you are like my mother's back. Ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ pé wọ́n máa ń bá ìyá wọn sùn látẹ̀yìn ni mo ní tẹ́lẹ̀ mi ìmọ̀ mi ní you are like my mother's back. Pé tó bá fẹ́ divorce obìnrin like tọkọ bá fẹ́ divorce ìyàwó ẹ̀ á fi ìyàwó á fi wé ẹ̀yìn ìyá ẹ̀. Kò yé mi mo ní ṣé ìkànnì sí ìyá ẹ̀ ló fi ń wé mi. Lọ́kàn tí máa kàn wá sí platform tó sọ wípé pé nǹkan tí àwọn bá kú wọ́n máa ń bá ìyàwó sùn látẹ̀yìn. Ọlọ́run ló yọ mí o mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀mí tọ́lọ́run yàn tì mí. Wọ́n fọ̀rọ̀ ẹ̀mí mi tí mo fi kúrò nínú ẹ̀sìn yẹn ni. Díẹ̀ ló kù kẹ́mi mi bọ̀. Akin kú oríire. Mo dúpẹ́ o. Ẹ ti kúrò nínú ẹ̀sìn apààyàn. Ẹ wo àṣẹ spirit mi ò tiẹ̀ fẹ́ rárá. Sísà mi ǹjẹ́ ẹ lè sọ anything nípa Ànábì Muhammadu bóyá nǹkan tẹ́ mọ̀ nípa ẹ̀. Well, nǹkan tẹ́mi according to tẹ́lẹ̀ ní MSSN tí mo join mo máa ń béèrè questions gan because ẹ mọ̀ mọ́mì mi jẹ́ Christian dáàdì mi jẹ́ Muslim ṣé ń gbọ́ but mo kàn like ẹ̀sìn bàbá mi gbà yẹn gbà tí mi kò tí ì yé mi mo ṣáà láì gbọ́ ṣe máa ń dé ìjà bó ṣe máa ń fit wọn. Bírú àwọn question ò lẹ béèrè ńgbà yẹn àní báwo náà ṣe dá yín lóhùn. Bírú irú pé ó fọmọ kékeré yẹn ṣé ń gbọ́ ó ní nǹkan tó fa àwọn tó jẹ́ kí wọ́n fi ń wò mí pé mo jọ́ mọ́ lè tó fọmọ 6 years old mo ní kí ló tó fi fọmọ 6 years old wọ́n ní nígbà yẹn àwọn Lárúbáwá máa ń tètè dàgbà ju age wọn lọ kó máa ń tètè tóbi wọ́n máa ń tètè tóbi àbí ṣùgbọ́n ẹ ní pé Sarah ìyàwó Ibrahim ó bímọ àkọ́kọ́ ẹ̀ ní 90-something years old which is Isaac ìgbà tó ń sunkún fọ́mọ Ọlọ́run fún ní TikTok akọbi. Kò ní pẹ́ fáwọn tó bá ń wádìí síbi táyé Muhammadu ti fi àyíṣà lọ́mọ ọdún 6 so òun la gbé sí ẹ mọ bọ́rọ̀ yìí so. So wọ́n ní pé at the age of 90-something ni Sarah ti bí ọmọ 90-something ẹ̀yin wá ń sọ fún mi pé nígbà yẹn wọ́n máa ń tètè dá àgbà ju age wọn lọ wọ́n ti sọ pé bí around 35 years old ló máa ń kú pé wọ́n ń pẹ́ láyé láyé ní Khadija first wife Ànábì ó kú ní 65 years ní ẹ sọ pé ó ń kú ní 35 years láti justify ọmọ 6 years old tẹ bá tún tẹ já ń fúrọ̀ ní Sarah tó bẹ́ẹ̀ nípa máa ń tètè dàgbà ju age wọn lọ tó bá tètè dàgbà ju age wọn lọ báwo ni ìyá 90-something years ṣe bí first born at that age. Meanwhile, according to studies, wọ́n nígbà yẹn àwọn èèyàn gan live long ju wa presently lọ. Ṣẹ́rí wọn ò tún ní nǹkan láti fi prove. Ìgbà mi tí yóò bá fẹ́ sọ̀rọ̀ débi level yẹn, wọ́n á máa yí. Ẹ ti béèrè lọ́wọ́ àwọn àfáàrí pé kí ni èrè obìnrin gan nínú Islam. Àìmọye mo ti béèrè wọ́n ní pé wọ́n ṣáà máa sọ oríṣiríṣi pé that's how Allah has destined. Pé kò yẹ kéèyàn máa question pé it's unquestionable ìgbà tó wá yá lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní wò mí pé ọmọ fẹ́ yà fáàlì díẹ̀ wọ́n máa avoid mi ìgbà mi wọ́n bá ti rí pé question yẹn ti pọ̀ jù wọ́n máa avoid. Sarah is not Arab. Sarah is also in Arabic. Sarah Surah àbí kí ló ń pè náà Sarah ó wà nínú story Islam. Ṣé bá a lè mọ̀ pé àwọn aláwọ̀ funfun yẹn bíi conspiracy ló ṣe jẹ́ wọ́n try láti join àwọn story Bible. Ó dàbí pé Kausara náà change sí Sarah. Ọ̀daràn ni wọ́n. Sarah imagine wọ́n wá jọ collide àti ti àwọn Hebrew àti gbogbo wọ́n ṣàbí pé lóòótọ́ nítorí pé wọ́n jọra wọn. Ó dùn mí o. Akínyín kó oríire pé ti kúrò nínú ẹ̀sìn amúnisìn bí ẹrú. Èmi ti kúrò sí pẹ́sìpẹ́ o tí mo ti kúrò sí ọkàn mi balẹ̀ ayọ̀ mi kún bí mo yẹ máa ṣe change of name gan tí màá yọ Rukayat àti kúrò bẹ́ẹ̀ mò ń wá báyìí. Ẹ ṣeun sá. Ẹ ṣe lọ́yọ̀ ẹ ti lọ́yọ̀ Rukayat àti ọmọ tó ń rù tó ń jẹun tó ń rù ni o. Abájọ tí mi fi sọ ọ́nà àgbẹ̀ skul. Abájọ ìgbẹ́ yíyà ni màá. Ọmọ tó rù tó ń fi Islam tó yàgbẹ́. Àwọn ẹni òfò ló ń ṣẹ̀sìn yẹn Ọlọ́run ṣàánú wa Ọlọ́run. Abájọ. Orúkọ ọmọ ní Romọ.
ọlọ́mọ jẹ́ kórúkọ burúkú rọ̀ mí. ara ẹni tó ń rù tó ń yàgbẹ́ ló ń jẹ́ Rukayat. èèyàn kan ní play that video, which video? mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá o. Alright, ẹ ṣé gan Mr. T-Max photo editor. Ó dà pé obìnrin lẹni tó wà bẹ́ẹ̀ náà, àwọn obìnrin ló ń pè wọlé lé. Ẹ kálẹ́ ọkẹ́ ọkùnrin ni wọ́n ẹ kálẹ́. Ẹ kálẹ́ sà ọkùnrin sà inú mi yẹ kọ́ bẹ̀rẹ̀ báyìí inú mi kọ́ dùn gan sà. Ní ìjẹrin ọkàn ṣẹlẹ̀ ní àdúgbò mi níjẹrin wàhálà gidi ń ṣe kó tó dálẹ̀ ní àdúgbò tí mo fẹ́ dálẹ̀ yìí wọ́n sọ̀rọ̀ fídíò àgbo kò sí ọ̀rọ̀ tó díẹ̀ àfáà wa ń kọjá a ṣe ń sọ̀rọ̀ nẹ́tíwọ̀kì yìí kò dáa ò bóyá kẹ́ kú lára mọ́sálásí. kò máa kọ̀m̀pẹ́sì Islam lé nǹkan wọ́n kọjá lọ wọ́n jẹ́ nẹ́tíwọ̀kì yóò dá o. pé ìsọkúsọ nìkan tí mo sọ. ṣé ń gbọ́ mi báyìí? Ó yẹ tán máìkì. Ó yá àìṣẹ́ ń gbọ́ yín, nẹ́tíwọ̀kì yẹn ò dá tẹ́lẹ̀ àgbọ̀ ara àṣẹ ń gbọ́ yín báyìí. Ó yá ẹgbọ́n sókè. Ṣé ẹ ti ń gbọ́ mi báyìí dáadáa? Ṣé ẹ ti ń gbọ́ mi dáadáa? A ti ń gbọ́ yá ń gbọ́ yín yá. So níjẹrin mo wá ń béèrè lọ máa ẹ̀ àwọn èèyàn báwọn ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ ládùúgbò pé kò sí nǹkan tó ń jẹ́ Islam pé kìnnì kan àwọn èèyàn pé mo wá play àwọn fídíò yìí kọ̀ọ̀kan fún àwọn èèyàn ládùúgbò. So mosque dẹ̀ wà níbi ẹgbẹ́ ọ̀dọ̀ wa. So máa ẹ̀ wá ń béèrè afáyẹ̀ wá ń béèrè lọ́wọ́ pé nǹkan tí mo sọ pé ìsọkúsọ nìkan tí mo sọ. Wọ́n wá ń béèrè lọ́wọ́ pé àṣé kíní ẹlẹ́ àtàwọn jẹ̀lẹ́bà tó máa ń da ẹ̀ ṣùpapọ̀ mọ́ pé èèyàn lẹ́sìn àbí èèyàn ò lẹ́sìn. Máa ẹ̀ wá ní pé Quran kan wà tó ṣe kíni kan máa ń kọ́ fún wa ní ẹ̀rí ẹ̀. So àfáyẹ̀ ṣáà sọ dìjà ọdún mo sọ yìí ìjà gidi ṣẹlẹ̀ ládùúgbò tí àwọn Ìgbò wọ́n dìde sí àwọn àfáyẹ̀ bọ́sì àfáyẹ̀ lóun máa nà mí ní kí ló pè òǹdè ó lóun máa nà mí lóde bọ̀ mi fẹ́ fídíò yẹn wà lórí fóònù mi bí àwọn mi fẹ́ torí pójú mi ṣò ń bẹ̀ tó yẹ mi fẹ́ post ẹ̀ tó yẹ mo fi lọ second account mi tí mo ti wọlé tágbójú mi ò ṣò ni mo máa post fídíò yẹn online because mo sì mi ní kí n máa post ẹ̀ pé ó lè dá wàhálà lẹ̀ fún mi torí ẹ̀ mi fi post ẹ̀ so ojú àwọn èèyàn ti ládùúgbò mi báyìí àwọn èèyàn fẹ́ ẹlòmíì béèrè lọ́wọ́ mi pé péjì wo mo ti máa rí kinní yẹn àwọn bí èèyàn bíi 4 àbí 5 gan tó jẹ́ mùsùlùmí gangan ló sọ pé òótọ́ ni àwọn dẹ̀ ń béèrè lọ́wọ́ àfáà yẹn pé káfáà yẹn sọ mo dákọ̀ Quran kan fáfáà yẹn bóyá Quran 7:49 mi ìrántí bí tó sọ pé èèyàn lè na obìnrin mi ìrántí verse yẹn mọ́ tí èèyàn lè na obìnrin wọ́n á béèrè lọ́wọ́ àfáà yẹn pé ṣé lóòótọ́ ni pé èèyàn lè na obìnrin lóòótọ́ wọn ní ẹ̀rí kankan wọ́n ní pé mo máa ń béèrè pé kí ni ìtumọ̀ strike wọ́n ní kán fi kí náà pé wọ́n ní kán fi handkerchief kan fi nà wọ́n mo ní ṣe ìtumọ̀ strike nìyẹn ní èdè English ṣe ìtumọ̀ strike nìyẹn kán fi handkerchief nà wọ́n àbí nǹkan so mo ṣe àdàkọ many things tí mo ti wo tèmi náà ti rí tí mo ti lè wò pé òkè kíní yìí ẹ̀rí tó dájú mo sọ pé yá Quran kíní báyìí kíní nǹkan báyìí kíní sọ wọn ní ẹ̀rí kankan so débi pé ẹni tí mo sọ yìí kò kí mo sí kò kí mo láti gẹ̀ẹ́dẹ́ báyìí kò kí má mi mọ́ ó ní pé èmi fẹ́ dá ìjà ìsìnlẹ̀ ládùúgbò ètò wà pàpà báyìí gangan tí mo fẹ́ sọ gangan tó yẹ pé tí ò yá àwọn èèyàn gan ni pé ọdún mo fẹ́ sọ yìí ilé òòṣà ni mo wà yìí because ọlọ́sùn ni mo sì tèmi mo fi Ọ̀ṣun mo fi búra sí i chọ́ọ̀chì náà ti jíṣẹ́ fún mọ́sí mi pé kí wọ́n lọ bọ Ọ̀ṣun kán lọ́ máa ṣọ̀ṣun màámi ẹ tó ń ṣe màámi oníchọ́ọ̀chì màámi tẹ́ pé àwọn náà máa ń ka bible verse fún wọn ní chọ́ọ̀chì náà ti jíṣẹ́ fún wọn nísẹ̀lẹ̀ pé àwọn rí gbá yìí a máa gbàdúrà ọ̀nà òṣè kí ní kan mo fi rò pé jẹ́ kí èmi náà ṣe lọ ṣe nǹkan táwọn ọmọ sí mi yìí tó ń ṣe láti ìgbà tí mo dẹ̀ ti ń tẹ̀lé wọn báyìí tí mo ti ń ṣe nǹkan tó ń ṣe àtìgbà yẹn nìkan ti ń yàtọ̀ díẹ̀díẹ̀ so èmi ń rọ àwọn èèyàn nǹkan tẹ́lẹ̀ mi bá mọ̀ tó bá fẹ́ tó bá mọ̀ pé àkíní yìí ló ń gbé òun nídìílé wọn kó ètè lọ tẹra mọ́ mo dúró náà sá. All right, ẹ ṣé gan Mr. T-Max. Mr. Akanwo ẹgbọ́n sókè. Mr. Akanwo. ṣé kọ́yà lè fẹ́ sọ. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Èmi fẹ́ àná pé mo fẹ́ ṣe ìkómọ ní ọjọ́ Sunday yóò jẹ́ pé aláàfáà kankan
èmi àti ìyàwó mi àtijọ́ ṣẹ́jú ẹ̀ àtijọ́ sọ àǹtí mi ló ń bọ̀ wá sọmọ wa lórúkọ wọ́n jẹ́ ti ra gbogbo ìní iyọ̀ ní àádùn ní ìrèké ní oyin ní gbogbo ẹ̀ láti rà táwọn bá ti ṣàdúrà fún èmi náà ṣàdúrà fún ìyàwó ìyá ṣàdúrà fún mọ̀mísí mi á ṣàdúrà fún so ẹ ṣé gan-an tẹ ìyàwó kúrò lọ́dọ̀ àwọn kìíní gbogbo nǹkan tó ń kà fún wa pátápátá àṣetàn ni ẹ ṣe àdúpẹ́ o mo ní kí n aláwùsí ní o ọlọ́run kó ṣàánú wa. Alright, ẹ kú oríire náà so kò ju yẹn náà lẹ́ẹ̀tàn náà ní Islam mọ́kàn fi ń scam wa ni so kò sí nǹkan bẹ́ẹ̀.